ọ̀rọ̀ wọn ni wọ́n pè lọ́ba irọ́ tàbí ṣùgbọ́n lárẹ̀mọ rẹ̀. ọ̀rọ̀ tó bá ṣojú ẹni kòrókòró báyìí ni wọ́n ń pè ní òkodoro ọ̀rọ̀. ẹ tún kú dédé àkókò yìí o ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ètò yìí bá tó fẹ́ dé nínú ọ̀sẹ̀ yìí. ìtàn ọmọge omi tá ń bá bọ̀ á tún máa nítẹ̀síwájú lọ́jọ́ tèní. ẹ máa ṣọ́ra o ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. síwájú náà ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì tẹ sàbọ̀nẹ́ ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ sí yìí kẹ́ ẹ sì bá wa tẹ àtàǹpàkò tó gbẹnu sókè yìí kó tó di ń pé a máa nítẹ̀síwájú lórí ètò. tàbá ń bá ní rírí ó yẹ ká mẹ́ni tí a bá lọ ayé rorò. gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ ẹ bá ń pe àwọn ọmọ yín sí nítòsí lọ́jọ́ tèní kí wọ́n wá nǹkan fìdílé àbí kí wọ́n fìdílé nǹkan kí wọ́n wá fetí gbé ìyàwó ọ̀rọ̀. àwọn ọmọ tí ò bá sí nítòsí yín ẹ bá ń gbá wọn láago kẹ́ ẹ sọ fún wọn yín pé kí wọ́n tan kọ̀nẹ́síọ̀n torí bá Akóredé ti tún gbé e dé lọ́jọ́ tèní. àní bí ajẹ́nifújà ṣe gbé Ṣákírà wọnú igbó lọ lọ́jọ́ kìíní àná kí ló ṣẹlẹ̀ sí Ṣákírà ibi tá a dẹnu dúró sí ní ìjẹta rèé a tún máa nítẹ̀síwájú lọ́jọ́ tèní. àní bí ajẹ́nifújà ṣe gbé Ṣákírà yà sínú igbó lọ́jọ́ kìíní àná ilé ewéńjẹ tó fẹ́ ṣògùn owó fún un ló gbé Ṣákírà lọ tààrà. bó ṣe gbé Ṣákírà débẹ̀ wọ́n gbé Ṣákírà wọnú ìyàrá agbára kan níbi tí ajẹ́nifújà yóò ti bá a ní àjọṣepọ̀. lẹ́yìn tí ajẹ́nifújà bá Ṣákírà ní àjọṣepọ̀ tán wọ́n fi nǹkan nu gbogbo omi tó wà lójú ara Ṣákírà. lẹ́yìn náà ni wọ́n gbé Ṣákírà pamọ́ sínú ilé kan bẹ̀ títí tó fi rí nǹkan oṣù rẹ̀. nǹkan bẹ̀ ń dúníyàn. nígbà tí Ṣákírà bẹ̀rẹ̀ nǹkan oṣù rẹ̀ wọ́n gba ẹ̀jẹ̀ nǹkan oṣù Ṣákírà láti fi ṣe àjò owó fún ajẹ́nifújà. ẹ rojú ayé lóde. nígbà tí Ṣákírà parí nǹkan oṣù rẹ̀ kí ló ṣẹlẹ̀? mò ń bọ̀ mi tí dé. ìfẹ́ ẹlẹ́mọ̀ mo rí wúrò mo ṣojú mi gbére ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. lẹ́yìn tí Ṣákírà parí nǹkan oṣù rẹ̀ wọ́n fa irun orí Ṣákírà sì ń dán kodoro. odindi 16 ló di adánrí yìí. lẹ́yìn tí wọ́n fa irun orí Ṣákírà tán wọ́n tẹ odù ifá kan sórí Ṣákírà. tá a bá ń sọ̀rọ̀ nípa odù ifá 23 lè mímọ̀. fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ ohun tí wọ́n ń pè ní odù ifá ó yá jẹ́ n ka díẹ̀ fún yín níbẹ̀. ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn ìjàkadì ọkàn kò gbèyàn orí mi ò má burú. àní lára àwọn odù ifá títẹ̀ láti rí èjì ogbè ọ̀yẹ̀kú 2 ìwòrì 2 òdì 2 ọ̀bàrà 2 ọ̀kànràn 2 ọ̀sá 2 tí wọ́n ń pè ní ọ̀sá ẹlẹ́yẹ̀. mojúbà ayé o ẹ̀yin ìyá mi òtóríjapá àtẹ̀dọ̀jọ kan ògúndá 2 ọ̀wọ̀nràn 2. ẹ wò ó ẹ jẹ́ ń dádùn dúró ń bẹ̀ ẹ̀yin náà ẹ mọ tẹ̀síwájú nínú ìwádìí. àní ọ̀kan lára àwọn odù ifá yìí ni wọ́n tẹ̀ sí orí Ṣákírà. lẹ́yìn náà wọ́n wá wẹ̀ fún Ṣákírà. lẹ́yìn tí wọ́n wẹ̀ fún Ṣákírà tán kaba aláwọ̀ dúdú àti pupa kan ni wọ́n wọ̀ sí Ṣákírà lọ́rùn. odindi ọmọ ìgboro tí wọ́n ń pè ní 16 ló dẹni tí ń wọ kaba aláwọ̀ dúdú àti pupa pẹ̀lú odù ifá lórí. ẹni bá mọ̀ kó wí òróró láyé ayé yìí tójú sú ni. nígbà tílẹ̀ ṣú ewé ń jẹ́ ní kí ajẹ́nifújà gbé Ṣákírà bẹ́ẹ̀ kó gbé lọ inú igbó ńlá kan
ìyẹn igbó kìjikìji kan tó jìnnà sí àárín ìlú. Ajẹ́nifújà sì gbé Ṣakira sínú ọkọ̀ rẹ̀ tó sì mórílé ọ̀nà inú igbó kan. Bó ṣe gbé Ṣakira dénú igbó ńlá yìí, ó gbé Ṣakira sórí àpáta ńlá kan nínú igbó ńlá yìí. Ibẹ̀ ni Ṣakira sì ń gbé gẹ́gẹ́ bí ẹbọra, tí ẹlẹ́dàá Ṣakira sì ń gbé owó lọ fún ajẹ́nifújà lóru ògànjọ́. Ẹ wo ohun tí owó sọ Ṣakira dà. Àṣé béèyàn bá fẹ́ràn owó ní àfẹ́jù, àtòmọ̀fà àkóbá. Ẹ̀yin ará alẹ́ tẹ́ wà létí gbọ́. Ó dàbí pé ẹ ti ń gbàgbé omi tòkúbọ̀ nínú tàtà ń bá lọ yìí. Ẹ já fi sọ́kàn yín pé Ṣakira ti di ẹbọra ńlá kan lórí àpáta nínú igbó ńlá kìjikìji kan tí ẹlẹ́dàá rẹ̀ sì ń gbowó lọ fún ajẹ́nifújà. Mò ń padà wá síbẹ̀. Ní báyìí, ẹ wá jẹ́ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí omi tòkúbọ̀ àti Túnjí. Ǹjẹ́ omi tòkúbọ̀ rí agbára rẹ̀ gbé lágbo ọ̀gẹ̀dẹ̀? Ẹ já gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Kí gbọ́dọ̀ gún akẹ̀tẹ̀ fàyà, Elédùà yọ mí nínú ewu. Àní lẹ́yìn ọ̀sẹ̀ kan tí Túnjí àti Tòkúbọ̀ ṣe ìgbéyàwó ráńpẹ́, omi tòkúbọ̀ lọ sí agbo ọ̀gẹ̀dẹ̀ láti lọ gbé agbára àti àwọ̀ rẹ̀ wọ̀ padà. Ọjọ́ kejì ni ìránṣẹ́ omi dé wá bá omi tòkúbọ̀. Ìránṣẹ́ omi sì ní, omi tòkúbọ̀, omi tòkúbọ̀, omi tòkúbọ̀, ẹyinjú yèyé ọmọge omi. Ó kú oríire náà. Tòkúbọ̀ rẹ́rìn-ín, ó ní, oríire mà nìyẹn o. Èmi náà ti dìyàwó báyìí. Ó wá sọ fún ìránṣẹ́ omi pé ṣètì wá rí pé kí gbogbo rẹ̀ náà lè dáa ni mò ń ṣe. Ìránṣẹ́ omi ní, bẹ́ẹ̀ ni, ó kárè. Tòkúbọ̀ ní, wo ìránṣẹ́ omi, kí oyún dúró sí mi lára ló kù báyìí, ká tó wá rí wákàtí 9 tí ń jẹ́ oṣù 9 ti àwọn ọmọ adarí hùrùn. Kíá mo ti padà sísàlẹ̀ omi. Ohun tí omi tòkúbọ̀ ń gbìyànjú àti sọ ni pé tí Túnjí kò bá fi lè na òun, a jẹ́ ń pé ọjọ́ kúlẹ̀ tòun lòun ó padà sísàlẹ̀ omi. Ó ṣe mí kò ṣọ́kọ́, torí ẹ̀dẹ̀ bínú ó sùn lẹ́lẹ̀. Ìránṣẹ́ omi dáhùn ó ní, rárá o, ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ mọ́. Wò ó, wákàtí 9 ti pẹ́ jù o. Yèyé omi ní kí n pa ọ́ láṣẹ. O gbọ́dọ̀ dúró di ìgbà tó o bá bímọ sáyé tán kó o tó padà sísàlẹ̀ omi. Nítorí ọjọ́ ayẹyẹ ìfinijoyè kò gbọ́dọ̀ pẹ́ mọ́ rárá. Ìwọ gan sì mọ̀ yín pé ìwọ ni oyè adelé kan. Ọwọ́ òní Tòkúbọ̀ fẹ́ fi jẹ́ báyìí ní kíákíá. Àgbànigbà mi èèmọ̀ rẹ̀, orí mi ò má burú. Tòkúbọ̀ ní, tó bá rí bẹ́ẹ̀, iṣẹ́ kò sọ́wọ́ yín. Ẹ tètè gbé ẹ̀mí burúkú wọ Túnjí ní kíá, kó lù mí bíi bẹ̀m̀bẹ́, kí n fi kú mi kọ́ ọ lọ́rùn. Ìránṣẹ́ omi ní, àtàrí àjànàkú kì mọ̀ ìṣẹ̀rù ọmọdé. Ọkọ rẹ kì í ṣe ẹni tá a lè súnmọ́ rárá, nítorí ìmọ́lẹ̀ tí ń bẹ lára rẹ̀. Àbí ìwọ ò ṣàkíyèsí ń pé ẹni ìmọ́lẹ̀ ni ọkọ rẹ ni? Ẹ̀yin aráalé, ẹ ṣe jẹ́ káwa náà súnmọ́ Ọlọ́run ọba, kí ìmọ́lẹ̀ ara wa lè mọ dáàbò bò wá. Túnjí súnmọ́ Ọlọ́run ọba rẹ̀ ni, ó sì ń sin Ọlọ́run ọba rẹ̀, ó sì ń pa òfin Ọlọ́run ọba rẹ̀ mọ́. Nìmọ́lẹ̀ fi wà lára rẹ̀. Ìmọ́lẹ̀ yìí ló fẹ́ dáàbò bò Túnjí báyìí. Ọgbọ́n wo ni wọ́n wá dá sí ìmọ́lẹ̀ ara Túnjí? Mò ń bọ̀ mi ì tí ì dé. Ẹ máa ṣọ́ra, ẹ máa ṣọ́ra o, ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. Ìránṣẹ́ omi ń tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀. Ó ní tí mo bá gbìyànjú láti súnmọ́ ọkọ rẹ̀, ìmọ́lẹ̀ ara rẹ̀ lè fọ́ mi lójú. Èmi ò sì ṣetán láti pàdánù ojú mi. Tòkúbọ̀ mí kanlẹ̀. Ó béèrè lọ́wọ́ ìránṣẹ́ omi pé kí wá ní ṣíṣe báyìí. Ìránṣẹ́ omi ní, omi Tòkúbọ̀, ewé rẹ ti pẹ́ lára ọṣẹ, ó yẹ kó ti dọ́ṣẹ̀. Bọ́rọ̀ ṣe rí yìí, ìwọ ni kó wá ọ̀nà bọ́kọ rẹ yóò ṣe lù ọ́, kó o tán ní sùúrù, kó o fi lé ayé sùn, kó lè tètè ṣeun tá à ń fẹ́. Tẹ́ ẹ bá rí tí ìyàwó ilé kan bẹ̀rẹ̀ sí ní tán ọkọ rẹ̀ ní sùúrù,
ẹ ṣe tètè bẹ̀rẹ̀ sí ní fura sí irúfẹ́ ìyàwó ilé bẹ́ẹ̀. Tòkunbọ̀ ní ókè màá gbìyànjú agbára mi. Ìránṣẹ́ omi ní ọ̀dà kó o tètè ṣe ní kíá ni o. Ó dìgbà ìránṣẹ́ omi sì pòórá. Tábà ń bá ní rírí ó yẹ ká mẹ́ni tí a bá lọ. Ayé rorò. Tòkunbọ̀ ń mí kanlẹ̀ ó sì ń ronú. Ó wá ń sọ sọ́kàn yìí pé tí mo bá tán Túnjí ní sùúrù nísìn tó sì nà mí tí mo fi ikú mi kọ́ ọ lọ́rùn, ipò ó ní Túnjí yóò wà tán lẹ́yìn tí n bá padà sísàlẹ̀ omi. Tòkunbọ̀ náà ti ń yó fẹ́. Ọ̀rọ̀ yìí ni Tòkunbọ̀ ń rò. Kò mọ̀gbà tí Túnjí wọlé ìdáná tó sì yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tó dì í mú látẹ̀yìn. Àyà Tòkunbọ̀ já ó sì ta kìjì bí ẹni tó fẹ́ mọ́ sálọ. Túnjí fi Tòkunbọ̀ rẹ́rìn ó sì ní ibo ló ń sálọ. Tòkunbọ̀ ní ó ti dẹ́rù bà mí jù náà. Túnjí ní pẹ̀lẹ́ Àṣàkẹ́. Tòkunbọ̀ béèrè lọ́wọ́ Túnjí ń pè ibo ló wá jí lọ bẹ́yẹn tó lè jí mi kó dágbére fún mi, tó jẹ́ wípé ìwé ló kọ ránṣẹ́ sí mi lórí aago. Túnjí ní má bínú jàre, mi ò fẹ́ dárun mọ́ ẹ lójú ni, mo sì gbọ́dọ̀ tètè jí débi tí mò ń lọ. Kódà gan ibẹ̀ ni mo ti kírun súbúhì, ìyẹn ìrun àsùbá. Tòkunbọ̀ ní ibo lẹ wá jí lọ o. Túnjí dáhùn ó ní surprise ni mo fẹ́ fi ṣe fún ẹ, àmọ́ mo fẹ́ kó o rò ó wò lọ́kàn rẹ̀ tí o bá lè fi ọpọlọ gbé. Tòkunbọ̀ dákẹ́ lọ sùn. Ó ní mi ò lè fi ọpọlọ gbé nǹkan kan jọ, ó yá sọ fún mi. Túnjí ní ẹni à ń gbéyàwó bọ̀ wá bá nìyẹn, ìwọ mọ́ garùn, tètè parí oúnjẹ tó ń sè, jẹ́ kémi lọ wẹ̀, lẹ́yìn tá a bá ti jẹun tán a jọ máa jáde. Tòkunbọ̀ ní ibo là ń lọ. Túnjí ní tá a bá ti débẹ̀ ìwọ gan wàá mọ̀. Ibo ni Túnjí fẹ́ gbé Tòkunbọ̀ lọ lẹ́ni tó ṣe ń pé Tòkunbọ̀ ń wá ọ̀nà láti fi ikú rẹ̀ kọ́ ọ lọ́rùn. Ẹgbọ́n náà irúfẹ́ surprise òní Túnjí fẹ́ ṣe fún Tòkunbọ̀. Mò ń bọ̀ mi tí dé. Ìka ẹlẹ́mọ̀ mo rí ń rò ó ṣojú mi gbére. Ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. Àní bí wọ́n ṣe jẹun tán gbogbo wọn sì múra, wọ́n wọnú mọ́tò wọ́n sì jáde lọ. Nígbà tí wọ́n dé iwájú ilé ìtajà kan tí Túnjí gun mọ́tò wọnú ilé ìtajà náà, ó sì dá mọ́tò dúró. Ó ní kí Tòkunbọ̀ sọ̀kalẹ̀ nínú ọkọ̀. Àwọn ọ̀rẹ́ Túnjí àti àwọn méjì kan wọ́n jáde láti inú ilé ìtajà yìí láti wá pàdé wọn. Láìdé àti Àbíbà ń kí Túnjí tàpọ́nlé tàpọ́nlé. Tòkunbọ̀ ń wò yẹ̀lẹ̀yẹ̀lẹ̀. Pẹ̀lú ìyàlẹ́nu ló fi kí àwọn ọ̀rẹ́ Túnjí toró ti mọ̀ wọ́n tẹ́lẹ̀. Tàòfíkì dá Tòkunbọ̀ lóhùn ìpè báwo ni ìyàwó mi? Tòkunbọ̀ dá lóhùn ìpè mo wà pa. Túnjí fi ọwọ́ kọ́ Tòkunbọ̀ lọ́rùn ó ní bébì Àbíbà nìyí, Láìdé nìyẹn. Túnjí ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní Àbíbà, Láìdé, ọ̀gá yín leléyìí. Àwọn méjèèjì sì dáhùn ìpè ẹ káàbọ̀ mà, ẹ káàárọ̀. Tòkunbọ̀ ń wò yẹ̀lẹ̀yẹ̀lẹ̀. Ó ní dàlín, kí ló ń ṣẹlẹ̀ níbí yìí? Ọ̀gá wọn bíi ti báwo? Ó wá pe Táyọ̀ ọ̀rẹ́ Túnjí. Ó ní bọ̀dá Táyọ̀, ṣẹ́yìn lẹni ilé ìtajà yìí ni? Ẹ̀yin lẹni kí Túnjí gba ọmọ ọ̀dọ̀ fún yín ni? Gbogbo wọn sì bú sẹ́rìn. Ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn, ìjàkadì ọkàn kò gbèyàn. Orí mi ò má burú. Túnjí sọ fún Tòkunbọ̀ yín pé wọn ò kì í ṣe ọmọ ọ̀dọ̀ rẹ o. Àbíbà tó ń wò yẹn ló máa bá ẹ tajà níbi tá a wà yìí. Ìyàlẹ́nu tí mò ń sọ fún ẹ nílé lẹ́ẹ̀kan nìyẹn. Ìwọ ló nílé ìtajà tá a wà yìí. Tòkunbọ̀ pariwo wáò. Ó sáré dìmọ́ Túnjí gbàgì. Omijé ayọ̀ sì ń dà lójú rẹ̀ pòrópòró. Nítorí kò lérò ohun tó ń ṣẹlẹ̀ sí i lọ́wọ́lọ́wọ́ yìí. Ní Túnjí tó ṣe ń pé ìwọ̀n ọ̀nà láti fi kú rẹ̀ kọ́ ọ lọ́rùn kó bá lè padà sísàlẹ̀ omi. Ó ṣe mí kò ṣọ̀kan, orí ẹ̀dẹ̀ bínú ó
sùn lẹ́lẹ̀. Táyọ̀ sọ fún àwọn ẹni tó kù yín pé kí wọ́n jẹ́ kí àwọn wọ ilé ìtajà lọ ní tiwọn, kí àwọn fi ọkọ àtìyàwó sílẹ̀. Túnjí fa Tòkunbọ̀ padà sínú mọ́tò. Wọ́n jókòó síbẹ̀ fún bí ìṣẹ́jú 10 kí Tòkunbọ̀ tó wá bẹ̀rẹ̀ yín pé Túnjí, ìgbà wo lo ti ń gbèrò ohun tó ṣe yìí? Túnjí sì dáhùn yín pé látìgbà tí Ṣákírà ti wà ní ìpele kẹta níléèwé làwọn ọ̀rẹ́ mi ti ń gbà mí lámọ̀ràn pé kí n wá okòòwò kan tí n ó dá fún Ṣákírà tó bá parí ẹ̀kọ́ rẹ̀. Àtìgbà náà la sì ti ń gbé ìgbésẹ̀ lórí ilé ìtajà ìgbàlódé yìí títí fi débi tó délé nìyí. Túnjí fi yé Tòkunbọ̀ yín pé bí ó tilẹ̀ jẹ́ pé Ṣákírà tóun fi sọrí ilé ìtajà ìgbàlódé yìí nígbà náà lọ́hùn-ún, níwọ̀n ìgbà tí Ṣákírà ti ṣe bó ṣe ṣe yẹn tí Tòkunbọ̀ sì ti padà díyàwó òun, ilé ìtajà yìí ti padà di tìẹ nìyẹn. So ìwọ ló ní ilé ìtajà yìí. Hey, ẹ wo nǹkan ńlá tí Túnjí ń ṣe pamọ́ fún Ṣákírà, tí Ṣákírà torí owó tí kò dúró jẹ́, tó torí owó tó lọ sọra rẹ̀ di ẹbọra sórí àpáta nínú igbó. Àgbànigbà mi èèmọ̀ rẹ̀ orí mi ò má burú. Tòkunbọ̀ tún yọjú láti inú ọkọ̀. Ó tún wo gbogbo ilé ìtajà yìí ránṣẹ́. Ó ní, bébì, ìyàlẹ́nu ńlá leléyìí o. In fact, inú mi dùn gan ni. O ṣeun ọkọ mi. Ó dì mọ́ Túnjí. Ó ní, o ṣeun gan ni. I love you so much. Hey, ǹjẹ́ Tòkunbọ̀ yóò sì padà sísàlẹ̀ omi báyìí? Túnjí dá Tòkunbọ̀ lóhùn yín pé àìdúpẹ́ ara ẹni. Ìwọ gan ló yẹ kí n mọ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé o gbà láti fẹ́ mi tí o jẹ́ kí àgbẹ́kẹ̀lé mi já sófo. Tòkunbọ̀ náà dáhùn ó ní Ọlọ́run ló ní gbogbo ọpẹ́. Tòkunbọ̀ ní àmọ́ bébì, ṣé kò sí orúkọ kan fún ilé ìtajà wa ni? Túnjí ní ilé ìtajà rẹ ni kó o sọ, torí pé tìrẹ ni. Ìwọ ni wàá sì fún un lórúkọ tó bá wù ẹ́. Àwa ti sìn ẹ́ débi tẹ́rù ò ní bà ẹ́ mọ́. Ìwọ ni kó wá gbé níbi táwa gbé dé yìí. Túnjí ní jẹ́ ká sọ̀kalẹ̀ ká lọ bá wọn nínú ilé. Tòkunbọ̀ ní ókè sà. Wọ́n sọ̀kalẹ̀ nínú ọkọ̀. Wọ́n wọ inú ilé ìtajà yìí lọ. Bí wọ́n ṣe wọnú ilé ìtajà yìí, bẹ́ẹ̀ ni Tòkunbọ̀ ń sọ sọ́kàn yìí pé èmi nìkan tán, èmi ni mo ní gbogbo eléyìí. Torí ilé ìtajà yìí ó kún fún ọjà. Kódà gan tẹ́yìn gan bá wọbẹ̀, ẹ mọ̀ rò sọ́kàn yín pé ilé ìtajà Dubai lẹ wà. Tòkunbọ̀ tún sọ fún Túnjí pé baby, thank you very much. I love you. Wọ́n tún dì mọ́ra wọn. Hey, Tòkunbọ̀ ti ń gbàgbé iṣẹ́ tí ìránṣẹ́ òmíràn love you nìkan ló kàn ń pè. Kò tó wọ́ ọ̀nà bí Túnjí yóò ṣe nà á mọ́. Ẹ tiẹ̀ gbọ́ná ọgbọ́n ni wọ́n dá sí. Ǹjẹ́ ó padà tán Túnjí ní sùúrù? Ǹjẹ́ ó padà sísàlẹ̀ omi? Ẹ mọ́ gbàgbé, mo ní kẹ́ ẹ bá mi fi sọ́kàn yín pé Ṣákírà ti di ẹbọra sórí àpáta, ìyẹn nínú igbó kìjikìji, tí ẹlẹ́dàá rẹ̀ sì ń gbé owó lọ fún ajénifújà. Kí ló ṣẹlẹ̀? Àkókò ti lọ. Ibi ládẹnu dúró sí lọ́jọ́ tèní. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí tẹ sàbọ̀nẹ́, ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ sí yìí, kẹ́ ẹ sì bá wa tẹ àtàǹpàkò tó gbẹnu sókè yìí. Ara àfẹ́ kan náà tún nìyẹn. Ǹjẹ́ omi Tòkunbọ̀ tán Túnjí ní sùúrù tó fi nà á? Ẹ mọ́ gbàgbé, agbára ti ń bẹ lára Tòkunbọ̀ báyìí, toró ti gbé agbára rẹ̀ wọ̀. Kí ló ṣẹlẹ̀ sí Ṣákírà lórí àpáta nínú igbó? Gbogbo ẹ̀ ẹjá fìpàdé sí ọjọ́ 4 lórí àkọ́tún ètò. Ẹni bá mọ̀ kó wí òróró láyé yìí tójú sú ni. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ́ fẹlẹ́ ìṣe lọ́lọ́jọ́ tèní, mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹ́ṣu àtẹlẹsẹ̀ á sì bẹ̀nàwọ́ ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà o. Muhammadu Akówódé bàbá Kórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọmídà, Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mò ń dágbére lórí ètò, kìí ṣe tikú kìí ṣe tàrùn. Ìpàdé èmi àti ó tún dọjọ́ 4 lórí àkọ́tún ètò. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ pè mí sórí nọ́mbà tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229
97 74 76 51 títí ọjọ́ mẹ́rin tá a tún máa pàdé. Mi ò fi yín sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Ó ṣe mí kò ṣọ̀kan, orí ẹ̀dẹ̀ bínú ó sùn lẹ́lẹ̀.